Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀, mo kí yín a kú àárọ̀ o, a jíire bí. Ọ̀ranyànjú mi láti ilẹ̀ Ìwó, Olúwo tilẹ̀ Ìwó, ọ̀ranyànjú mi lénìí fún gbogbo ọmọ Yorùbá ni wípé nígbà tí ẹ bá tó ní, nítorí gbogbo ilé tó wà nílẹ̀ Yorùbá tá à ń pè ní ilé ìjọsìn òrìṣà, ilé ìjọsìn Ọbàtálá, ilé ìjọsìn Ọ̀ṣun, ilé ìjọsìn ojúbọ Ṣàngó, ojúbọ gbogbo ẹ̀ ló wà. Níbo ni ilé Olódùmarè wà? Ilé Olódùmarè táwa mọ̀ ní ilé ọba. Ọba ìṣe èèyàn, Ọlọ́run lọba. Àwa tá a wà lórí, èmi tí mo wà lórí àpèrè yìí, èmi ni àrólé Ọlọ́run ọba, àrólé Olódùmarè. A jẹ́ wípé ààfin ọba òun lààfin Ọlọ́run ọba. Ibẹ̀ ni ó yẹ kí Yorùbá ti máa sin Ọlọ́run. Ó yẹ kí gbogbo wa máa ti mọ Ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo. Ẹ ra àwọn Christian, ẹ rí i pé wọ́n nílé Ọlọ́run. Àwọn Mùsùlùmí, àwọn náà nílé Ọlọ́run, mọ́sálásí. Kò sí ilé Ọlọ́run nílẹ̀ Yorùbá. Kémi á tiẹ̀ gbà, èmi bí mo ṣe wà yìí, mo gbà pé ká tiẹ̀ sọ pé àwọn bàbá wa tí wọ́n ti lọ, tá à ń pè lórìṣà lénìí, àwọn bàbá wa tí wọ́n ti lọ, mo gbà pé ká tiẹ̀ sọ pé òjíṣẹ́ ni wọ́n, ẹ jẹ́ á tiẹ̀ gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn Mùsùlùmí ò nílé ìjọsìn Muhammad. Ẹ̀yin wá nílé ìjọsìn òjíṣẹ́, ẹ nílé ìjọsìn ẹni tó rán wọn níṣẹ́. Ilé ìjọsìn Olódùmarè níbo ló wà nílẹ̀ Yorùbá? Ìyẹn ni mò ń darí gbogbo ọmọ Yorùbá sí. Tí ẹ bá yí àwọn ilé ìjọsìn òrìṣà, tẹ́ ẹ bá yí wọn padà sílé ìjọsìn Olódùmarè, èmi gan bá yín débẹ̀. Wọ́n máa ń lọ sí mọ́sálásí nítorí ilé Ọlọ́run ni a pè. Wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n nílé Ọlọ́run. Bẹ́ẹ̀ bá wá nílé ìránṣẹ́, òjíṣẹ́, ẹ jẹ́ á gbà pé òjíṣẹ́ ni gbogbo àwọn tá a kà sílẹ̀ tí wọ́n dórìṣà. Gbogbo ilé òjíṣẹ́ lẹ pè, ilé Ọlọ́run, ilé Olódùmarè. Tẹ́ ẹ bá sọ àwọn ilé ìdílé Olódùmarè, èmi gan bá yín débẹ̀, ń bá yín sin Olódùmarè. Níjọ́ tí gbogbo àwọn tí wọ́n ní èmi ń sọ fún yín pé ìṣẹ̀ṣe tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ẹni tá a bá láyé, Olódùmarè la bá láyé. Àti sin Olódùmarè nìkan ni ẹ̀sìn àbáláyé. Ìyẹn ni kìí ṣe gbogbo ohun tẹ́ ẹ wá ní nílẹ̀ Yorùbá ò ju ilé ìjọsìn Ọ̀rúnmìlà, ilé ìjọsìn Odù, ilé ìjọsìn ìránṣẹ́. Ṣé ẹ fẹ́ máa jẹ́ ká máa sin Olódùmarè ká tó máa sin ìránṣẹ́ yìí? Èèyàn máa sin Olódùmarè, èèyàn wá máa ṣàdúrà fún, ẹ wo àwọn Mùsùlùmí yẹn nísìn, tí wọ́n bá pe Ànábì Muhammad, ẹ rí tí wọ́n sọ, wọ́n ò ní sallallahu alaihi wasallam. Kì í ṣe pé wọ́n ń bọ, wọn ò ṣe nǹkan kan, tí wọ́n ń ṣe ni pé wọ́n ṣàdúrà fún. Gbogbo èèyàn, gbogbo Yorùbá ló yẹ kó máa ṣàdúrà fáwọn bàbá wọn, ṣùgbọ́n ẹ sọ wọ́n di téèyàn ó máa bọ. A lè máa sin Olódùmarè ká tó máa sin àwọn òjíṣẹ́. Òjíṣẹ́ làwọn, òjíṣẹ́ ni Ṣàngó, ẹjẹ́ á pọ́n òjíṣẹ́ l'Ògún, òjíṣẹ́ ni Ọya, Ṣàpọ̀nná, Máremí, gbogbo wọn tó ti lọ, gbogbo àwọn tẹ́ ẹ sọ dòrìṣà tẹ́ ẹ wá ń bọ, wọn ò tó sìn, wọn ò tó bọ. Olódùmarè tèmi ń rólé fún, ibi tá a ti jọ ń ní wàhálà, tá a ti jọ gbọ́ra wa yé, tá a sì lè gbọ́ra wa yé, òun ni pé tẹ́ ẹ bá ti ń fi tọ́ yẹ fún Ọlọ́run, exclusive right Ọlọ́run, tó ẹ mé tiẹ̀ nìkan ni, tẹ́ ẹ bá ti ń gbé fún èèyàn àtẹ̀ntọ́ ránṣẹ́, a lè máa bọ Ọlọ́run ọba, ká máa sin Ọlọ́run ká tó máa sin àwọn òjíṣẹ́ rẹ̀. Sísìn àti bíbọ Olódùmarè nìkan ló yẹ. Ire o, yóò dáa fún mi. Ẹ ṣoríire o, ẹ láyọ̀, ẹ ráàánú gbà. Ọlọ́run ó bá mi yí
àwọn tí wọ́n ti ṣìnà yóò bá mi yí wọn lọ́kàn padà sí wọn. Ire àánú, ire ayọ̀, ire àlàáfíà, ìgbéga tí ó máa yọ̀ wá ní ọmọ jẹ́ ti yóò rí bẹ́ẹ̀, yóò máa ṣe bẹ́ẹ̀ láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń ṣọlá tẹ́nìkan ò gbọdọ̀ bi léèrè. Kábíyèsí Olódùmarè.